Allahu akbar. Allahu akbar. Gbogbo abiyamọ tó ń gbàdúrà kó ń jèrè ọmọ láyé àlùbáríkà gangan ló wà ń kalẹ̀ yìí tó bá wà mọ̀ pé lóòótọ́ fẹ́ jẹ́ ká àlùbáríkà yẹn hàn ọ̀dọ́mọ tó bí ó yẹ dìbí lẹ́ẹ̀kan náà sọ yìí pé Allahu akbar. Allahu akbar. alákọ̀ọ́kọ́ rẹ̀ má ti jókòó àlùbáríkà la pè é ẹlẹ́ẹ̀kejì rẹ̀ gbogbo ẹni tó fẹ́ jèrè ọmọ lẹ́lẹ́kejì mo tútù sọ alùbáríkà àwọn bàbá wa níkàlẹ̀ tún bá mi sọ igbó Allahu akbar. Allahu akbar. bá ń gbé kẹ̀yìn wá báyìí. as-sadaqatu ta'udul bala'i wa tutawwil umur lànàbì wí. gbogbo yín gbẹ́dá mo kí o ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ wá tẹ́wọ́ síwájú ọlọ́run báyìí. ọlọ́run fáwọn ọmọ mi lálùbáríkà jẹ́ ń jèrè gbogbo àwọn ọmọ mi Jẹ́ ń jèrè gbogbo àwọn ọmọ mi. má jẹ́ ní stroke ìjọ tó ń jọmọ́ bá jiná Má jẹ́ ní stroke ìjọ tó jẹ ọmọ bá ó yẹ àwùsọ ibo Allahu akbar. Allahu akbar. ẹni tí ò darapọ̀ mọ́ yóò sí bí báyìí àlùbáríkà gbogbo tó bá ṣe fi sílẹ̀ ìmọ̀lẹ̀ búlálà darapọ̀ mọ́ mi àlùbáríkà láwí ẹlẹ́ẹ̀kẹ́rì rèé gbogbo wọn tó bá tún wí eléyìí kó ọmọ níyanu lé rẹ sọ yìí pé Allahu akbar. Allahu akbar. túlẹ̀sì kan níbi tàdé yìí èèyàn máa ń rà ni bàbá mi mo máa ń sọ̀rọ̀ kan fún wọn mo ní ìjọ tí n bá bẹ̀rẹ̀ sí ní tayé ìjọ náà ní kọ́lọ́ọ̀n gbẹ̀mí mi ọlọ́run wọlé àlùbáríkà náà afẹ́fẹ́ rà ní ìgbà àrùn ọkùnrin ìwọ tó bá wá fẹ́ rà àlùbáríkà fáwọn ọmọ rẹ tèmi lélẹ̀ ìtúláàsì kan àlùbáríkà àwọn bàbá yìí tó bá fẹ́ jẹ́ kó ọmọ rẹ sóríire dọ́jú alẹ́ ó yá sọ báyìí fi àlùbáríkà ó yá ẹni àkọ́kọ́ máa débẹ̀ tó bá ṣe sáré débẹ̀ lọ́lọ́wọ́ ṣe máa sáré ṣe é lóore Allahu akbar bó bá ṣe sáré débẹ̀ lọ́lọ́wọ́ ṣe lómi ojú rẹ nù bó bá ṣe sáré débẹ̀ lọ́kọ̀ rẹ ó balẹ̀ ó yẹ pariwo Allahu akbar tó bá débẹ̀ Allahu akbar. gbogbo wọn tó bá dìde láyè rẹ tó débẹ̀ ó ní mo sáré ọmọ lójijì gbogbo wọn tó bá sáré débẹ̀ ìbànújẹ́ ò ní yanu lé rẹ Àmín. gbogbo wọn tó bá débẹ̀ ẹ̀rín ìbànújẹ́ kò ní wọnú lé rẹ Àmín. máa débẹ̀. ọlọ́wọ́lá nẹ́bí wa Muhammad Sallallahu alayhi wa sallam. ọlọ́wọ́lá nẹ́bí wa Muhammad Sallallahu alayhi wa sallam. ṣó ti débẹ̀ ó yá gbé kalẹ̀ báyìí Allahu akbar sọ ìgbà Allahu akbar Allahu akbar. sọ ìgbà Allahu akbar Allahu akbar. gbogbo èyí kò dé bàbá wa ta ẹ má dà mí dúró gbogbo wọn tó bá dà fún bàbá mi máa bọ̀ wá ta gbogbo tó bá ṣe fílẹ̀ Come outside. bẹ́ẹ̀ni ẹ̀yin ọkùnrin ẹ bọ́ báyìí ẹ̀yin obìnrin ẹ bọ́ báyìí Separate. ọlọ́run tó rí bẹ́ẹ̀ Àmín. ọlọ́run ní lọ́dọ̀ ọlọ́run Àmín. ó yá mo fẹ́ gba owó kan náà mo fẹ́ gbé wá díẹ̀ bàbá mi àwa la gbé wọn wá látòdì di Ọ̀fà adìẹ méjì mo fẹ́ gbà ìgbà dí àwọn bàbá mi ìtì gbà dí àwọn bàbá wa lẹ́kítọ́rà ọlọ́run wọlé àlùbáríkà náà bó ṣe wá látòkè nu ọlọ́run má jà fojú sunkún wọn lójijì Àmín. ó yá ẹ máa fi kalẹ̀ báyìí ó yá ó yá ó yá ó yá ó yá ẹ kú jáde ó yá ó yá ó yá ó yá ó yá Allahu akbar Allahu akbar. Allahu akbar Allahu akbar. ẹ máa fi kalẹ̀ báyìí ẹ bí ọlọ́run bá tóbi Allahu akbar. ẹ bí ọlọ́run bá tóbi Allahu akbar. ẹ bí ọlọ́run bá tóbi Allahu akbar. tó bá tún gbọ́dọ̀ bá tóbi wàá jèrè ọmọ lẹ́ẹ̀kan náà Allahu akbar. tó bá lè fò sókè ọmọ rẹ ó ga ju ọ̀tá rẹ lọ Allahu akbar. ó yá fi sílẹ̀ kọ́ lọ́ọ́ má jà rí kú ọmọ rẹ ó yá fi sílẹ̀ kọ́ lọ jókòó fi kalẹ̀ kọ́ lọ jókòó ó sáré ó ní rí kú ọmọ rẹ àṣẹ́gun ó ní rí kú ọmọ rẹ àṣẹ́gun ó ní rí kú ọmọ rẹ àṣẹ́gun Àmín. ọlọ́run bá kà wọ́n ẹni ọlọ́run Àmín. bẹ́ẹ̀ Allah ẹgbẹ́ ọlọ́run bá tóbi Allahu akbar. ẹgbẹ́ ọlọ́run tóbi Allahu akbar. ẹlẹ́ẹ̀kejì látọ̀dọ̀ èmi ọmọ yín aláìní tí mo sì fẹ́ ní ẹ̀kọ́ lójú wọn mi aláìní tí mo sì fẹ́ ní mo fi 10,000 naira mo fi kùn lọ́yìn ẹ dákun ẹ bá mi yọ́nú sí torí tọ́ lọ́hùn Allahu ẹ dákun akbar. torí tọ́ lọ́hùn àánú kọ́mùlà
ànàkùnrin àṣẹ́gun látọ̀dọ̀ àwọn bàbá mi àṣẹ́gun látọ̀dọ̀ bàbá mi ẹgbẹ́ ọlọ́run bá tóbi. Allahu akbar. insha Allah bó ti ṣe rí nù ẹgbẹ́ ọlọ́run tóbi. Allahu akbar. ibi tá a dé yìí ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú mi. ihun tèmi ń ṣe mo máa sọ ọ̀kan fún gbogbo yín bàbá alẹ́ tọ́ ọlọ́run bá gùn yín lẹ́mìí. Àmín. kókó ohun tá a jókòó lé lórí gọ̀gọ̀ mú dé yìí tí n bá fẹ́ máa rí ṣe lọ gbére àfi kí n yọ ìwọ̀ yìí kúrò mẹ́. mi ń ṣiṣẹ́ owó sí wọn lọ́wọ́ ọtún ṣe adé àwọn náà fún 10,000 naira àwa wá jókòó bàbá mi ẹ ní kú lójijì fún mi. Àmín. gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ràn ọlọ́run lára mi mi ò pẹ́ ẹnikẹ́ni mi ò fọ́ọ̀sì ẹnikẹ́ni ìwọ tó bá fẹ́ràn ọlọ́run lára gbogbo tó bá wà lọ́wọ́ rẹ bàbá mi mú kalẹ̀ bọ̀ wá báyìí dákun torí tọ́lọ́ ìwọ tó ní ojú òní tì mí torí ọjọ́ tó ti lọ ló jẹ́ ṣe bẹ́ẹ̀ ìwọ tó ní ojú òní tì mí lọ́dọ̀ àwọn àgbàlagbà ìmọ́lẹ̀ gáúsù ò ráyè tèmi rárá àánú rẹ ṣe mí púpọ̀ gbogbo àwọn àfáà tó bá fẹ́ kó na àwọn bàbá wa lọ́nà dákun máa bọ̀ wá àwọn bàbá wa mọ̀ wọ́ọ̀kì worldwide ayé òun ọ̀run lọ́wọ́ à ń kalẹ̀ yìí. Bùlálà. mo fẹ́ bokọ̀ Mọ̀lánà Ṣehu Jamiu. Bùlálà. bàbá mi àwọn kan sọ yí pé àdélé wọn ní irọ́ là ń pa inú mi sì dùn Allahu Akbar ní gbogbo ẹ̀yin tẹ́ lójú òní tí lójú òní tí àwọn ọmọ yín Àmín. gbogbo ẹ̀yin tẹ́ dìde nítorí ọmọ ọlọ́mọ aláàánú àmà dìde fáwọn ọmọ yín bí tó bá dé Àmín. táànù rẹ bá tún lọ sókè ò ní má bàlújẹ́ mọ́ ó yẹ ní sallallahu alaihi wasallam Sallallahu alaihi wasallam. látọ̀dọ̀ mi pẹ̀lú ògo Ọlọ́run yóò débi insha Allah yóò débẹ̀ mi ń ṣe tí ó sọ̀rọ̀ tí ò ní mú ṣe. Oya, oya. Ayadakumula. Ayadakum. Damilo. Allah Akbar. Ẹgbẹ́ Ọlọ́run bá tóbi lẹ́ẹ̀kan náà. Allahu akbar. Wàláì gbogbo yín inú mi dùn púpọ̀ o ẹ ní fojú sunkún wọn. Àmín. Wàláì ẹ try ẹ ti gbìyànjú púpọ̀ ẹ dá mi lóhùn. Ṣẹ̀tún tójọ́ ni ẹ dáhùn ẹ buwú. Ọlọ́run wọlé ànábì àníwá yín tì lójú. Àmín. Lábẹ́ bẹ́ẹ̀ pé ó tún lọ bẹ́ẹ̀ ó yá gbogbo ẹ̀yin rọ́jà bẹ́ẹ̀ tún máa bọ̀ wá ta ẹ̀yin ní tèmi ó yẹ máa bọ̀ wá ta ẹ̀ tí bá ti pè yín báyìí ẹ̀ dìde lẹ́ẹ̀kan náà àfọ obìnrin tún dé ọ̀nà obìnrin mò ń kó kiri àfọ obìnrin tún dé mo sì ń fi yín yan gan gbọ́bí kíbi tí má dé wàláì mò ń fi yín yan gan ọlọ́mọ jẹun bọ́ ọgbọ́n yín ti lójijì ìwọ tó bá dìde tó dé bíbá lẹ́ẹ̀kan náà ò ní mo kú ọmọ Àmín. mo fẹ́ gbádìí àbàbà lẹ́kítọ́rà bẹ́ẹ̀ ni ó yá Allahu Akbar Maulana Fadilatu Sheikh Salihul Mustapha ọlọ́run dákú bá gùn yín lẹ́mìí adi àbàbà wa bú lẹ́la òun náà mú wáyé. Bùlálà. n tí mo ní kó wádà. ayadakumula anakumula ó ti débẹ̀ ó ti débẹ̀ ó ti débẹ̀ ẹ jẹ́ sọ pé Allahu Akbar. Allahu akbar. ó yá ihun tá à ń ṣe ta fi nánú baríkà rè ẹgbẹ́ sáré báyìí fún bàbá Balógun àwọn bàbá tá à ń wò wájú rè táwa náà fi ń kọjá Ọlọ́run máa pààyàn fún wa ń sìn yìí o Àmín. Ọlọ́run jẹ́ kẹ̀mí yín gùn Àmín. Ọlọ́run kò rí àní lọ́dọ̀ Ọlọ́run Àmín. látọ̀dẹ̀ mi ọmọ yín tí n bá fún yín ní 1 million naira ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ ẹ gbà mí bí mo ṣe mọ́lẹ̀ nìyí mo ń gbà ládùúrà pé ìjọ tí bá tún máa pè ń kọ́lọ̀ jójú báyìí lọ Àmín. Ọlọ́run kò àní látọ̀dọ̀ mi Allahu Akbar mo fi 5,000 naira mo fi kò yín lọ́nà ẹ bá ń gbọ́ lọ́wọ́ bá tóbi Allahu akbar. ẹ bá ń gbọ́ lọ́wọ́ bá tóbi. Allahu akbar. Allahu Akbar látọ̀dọ̀ bàbá Mọ̀lánà Ṣehu Jamiu Bùlálà Bùlálà. ọ̀nà ọ̀nà tún kò ọ̀nà bàbá wa lẹ́kítọ́rà pẹ̀lú owó ńlá tó tóbi ẹgbẹ́ lọ́wọ́ bá tóbi. Allahu akbar. Allah 5,000 naira ẹgbẹ́ lọ́wọ́ bá tóbi. Allahu akbar. látọ̀dọ̀ àwọn bàbá wa mẹ́tẹ́ wá láti Bàdágìrì lọ́hùn a ní látọ̀dọ̀ àwọn náà tún kò náyìn Ọlọ́run dákun bá gùn yín lẹ́mìí o. Àmín. ó gbé yẹ pé Bùlálà lẹ́ẹ̀mẹ́ta. Bùlálà.
10,000 naira tí mo sọ òun lélẹ́yò ànàkùnrin ẹ dákun ya gbogbo yín owó bàbá lẹ́kítọ́rà tó dalẹ̀ ó yá Allahu Akbar Allahu Akbar. Allahu Akbar. ìfọwọ́ mi gbowó lọ́wọ́ rẹ wàá máa náwó àlùbáríkà bàbá yìí tí ò sì ní tán lọ́wọ́ rẹ. Àmín. má fi síbẹ̀ o tó bá tún ó ń tọ́ gbowó tí n bá fi fọwọ́ mi gbowó lọ́wọ́ rẹ ó ṣoríire ti ẹnu. Allahu Akbar. bàbá wa tó jẹ́ bàbá ṣéwù bàbá àfà àwọn náà kò yín lọ́nà ẹgbẹ́ lọ́run bá tóbi. Allahu Akbar. Allahu Akbar. ẹgbẹ́ lọ́run tóbi dáadáa. Allahu Akbar. ìyá wa tó fún wa lọ́mọ àlùbáríkà ọlọ́run dákun jẹ́ jèrè gbogbo wa. Àmín. ìyá wa àgbà ẹgbẹ́ àfa ọlọ́mọ jẹ́ wá yín tì. Àmín. ọlá àti tóbi àlùkùránì. Àmín. gbogbo ẹ̀yin alága pátá ó yẹ máa bọ̀ wá. gbogbo ẹ̀yin aláwọ̀dù wa pátá jàre ó yẹ máa bọ̀ wá tàbá yìí. ẹ̀yin aláwọ̀dù nìkan mo pè ẹ máa bọ̀ wá. gbogbo ẹ̀yin aláwọ̀dù ẹ máa bọ̀ wá. ẹ máa bọ̀ wá. ìwọ tó bá kọ́kọ́ débí báyìí kọ́dún yìí tó délẹ̀ wà á gbálẹ̀ tayọ̀ tí ò ní kó òun lé rẹ mọ́. ẹ̀yin náà wà lára àwọn aláwọ̀dù ó yẹ ṣàṣẹ. afẹ́kùn náà bàbá wa yìí lọ́nà. ó yẹ gbogbo ń tẹ bá ní ẹ kú gbìyànjú. ṣé wùrì ìdíwánu la kò ní tán lọ́wọ́ yín 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 kò ní tán lọ́wọ́ yín. ìmọ̀lẹ̀ Gáúsù pẹ̀lẹ́ wọ́n tó tí wọ́n yẹ tó fi gbà. bàbá wa bí lọ́sà kò ní bàjẹ́ fún yín. Àmín. ó yẹ ṣe Allahu Akbar. Allahu Akbar. bàbá wa ẹ ju eléyìí lọ ẹ má fi bínú. ó yẹ jẹ́ gbogbo wa tẹ́wọ́ síwájú Ọlọ́run. Ẹ tẹ́wọ́. gbogbo wọn tó bá ń bẹ pẹ̀lú mi tẹ́wọ́ rẹ. ó yà sọ igba amusakakolahu yas. Amusakakolahu yas. sọ igba amusakakolahu yas. Amusakakolahu yas. ẹ sọ igba amusakakolahu yas. Amusakakolahu yas. ó yẹ pa òbú lára méje dẹ́ kọ́lọ́ ká ṣe àtẹ́kọ́lọ́ kọ́ ẹ̀ lára. Bulala, 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 bulala. ó yà ṣe alihamdulilayi lẹ́ẹ̀mẹ́ta. Alhamdulillah, 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 rabbil alamin. ẹ jẹ́ gbé Ọlọ́run bá tóbi lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. ẹ dákun torí tọ́lọ́run ẹ jẹ́ gbé Ọlọ́run bá tóbi lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. ẹ dákun ẹ pariwo ẹni búlálà. Búlálà. àwọn èèyàn tí pariwo láàyè o. Àwọn èèyàn tí ì jẹun ni. pariwo dáadáa sọ pé búlálà. Búlálà. èèyàn máa ń yọ òróòró kú ònú ẹran ni. Nọ́mà. Bẹ́ẹ̀ni. àdìyà tún wá àdìbà tún àlẹ́ iná. káwọn bàbá wọn ní wàásí torí adé táwa fi ń gòkè nínú Bẹ́ẹ̀ni. ó ń la adẹ̀ṣe tá a fi kú ni Bẹ́ẹ̀ni. wàláì á ṣe tá a fi kú ni bàbá wọn ní wàásí tèmi ọlọ́mọṣà jẹ́ àríwọ̀ pẹ́ ẹ̀mí gbogbo àlàáfíà ara ọlọ́mọ àṣẹ fún yín bẹ́ẹ̀ bá ń wá ìmọ̀ àkíkà dáadáa bẹ́ẹ̀ bá dọ́dọ̀ wọn wàláì wọ́n dẹ̀ máa sọ fún ẹ ó dẹ̀ máa òzúlù lẹ́ẹ̀kan náà ọlọ́nkọ́ wọlé abíbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àbáwọn oníwàásí ọlọ́run jẹ́ àríyí pẹ́ Àmín. àwọn apanupọ̀ á ṣe bísímìláì kan iná àtẹ́nà kan fún bàbá wa oníwàásí ẹni gbogbo àlàáfíà ara ọlọ́ba àṣẹ fún yín má jẹ́ kẹ́ ẹ kánjú kú wọlé ànábì wa Muhammad bísímìláì iná àtẹ́nà bísímìláì rahman rahim. Inna a'tainaka al-kawthar. mo kí azakiru ọmọ nìyàns azakiru àgbà owó àgbà bàbá ọlọ́run ṣàjáde yín pẹ́ wọlé ànábì wa Muhammad bàbá wa ẹ dákun torí àsìkò náà ni ẹ̀yin náà lásìkò ọlọ́run jáde yín pẹ́ bísímìláì.